bónílé ò bá funra ó lè ní ó kó lẹ́rù lọ ẹ̀yìn awakọ̀ wà lójú pópó ẹni bá borí délé nìkan ló mọkọ̀ wà Yorùbá sì ní asáré tètè ò ní sáré kọkọjá lé o bẹ́ẹ̀ ní láàrin gbẹ̀rẹ̀ kan kì í sùnà ẹ wo ewu iná yìí pàwòdì o àmọ́ àwòdì tó bá funra ni. Tùngbà 100.9 FM lónìí ká má mutí wa mọ́tò ohun tí ò dáa ò dáa ká má sáré àṣàjù ohun tí ò dáa ò dáa. Ìkéde yìí wá láti iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM. Nígbà Adéṣẹ́gun náà ni. ìròyìn ẹ wá gbọ́ wa o lórí ètò wa bó ṣe lọ ní Popo. ìròyìn ẹ wá gbọ́ wa o lórí ètò wa. gbogbo ẹ̀ ló Tùngbà ní Tùngbà FM 100.9 ó kálé kákó ọmọ alájẹ ni wá Tùngbà tí ò lábùlà ọ̀dọ̀ wa lẹ́ ò ti gbọ́. ẹ mọ̀ kúrò lẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa nírọ̀lẹ́ òní o ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́mà ẹ kúrò lẹ́yìn ọ̀rẹ́ bó o ní nǹkan ẹ kú iṣẹ́ ìní o ẹ kú àfọmọ ènìyàn ṣe wíkẹ̀ndì ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ náà nù ní bóyá olómú kí súnkẹrẹ bàkẹ́ ọkọ̀ kó pọ̀ nírọ̀lẹ́ òní bó o ní nǹkan sà ṣe ẹ ti délé àbẹ́ ẹ ti délé ibi yòówù tó ẹ wà báyìí nítorí Ọlọ́run ẹ kàn sí bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí ni o ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́mà ẹ kúrò lẹ́yìn ọ̀rẹ́ Mr. Jawonsi mo ti débì ṣe mi náà nù ní mo dé ibi tí súnkẹrẹ bàkẹrẹ ọkọ̀ wà ká ṣe bẹ́ẹ̀ kájára wá sí díẹ̀ nírọ̀lẹ́ tòní ẹ kúrò lẹ́ńbẹ̀ sá o ibo lẹ́wà ibi tẹ́ wà ṣé ò skẹ́ntẹ́ ṣé ò kóńtó ṣé ò pitimu ṣé ò trẹ́ngẹ́ yéyè ṣé ò sẹ́gẹ́ mẹ́ngẹ́ ibi tẹ́ wà ṣé ò kẹtẹ̀ǹfẹ̀ tó bá sẹ́gẹ́ tó bá kẹtẹ̀ǹfẹ̀ ẹ kàn sí bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí o òwe Yorùbá ẹ ó ní asúré tètè kì í sáré kọ́ kọjá lébẹ̀ ní ìrìn gbẹ̀rẹ̀ kì í sùnà ẹ já rántí pé wọn afẹ̀sọ̀ mú kì í bà á jẹ́ o òun bá fi kólekóle mú kókó ní ṣe bẹ́ẹ̀ tí lè mọ́ níbi àkọ́ òkúta àkọ́kọ́ ni pé nírọ̀lẹ́ tòní ẹ kọ́ lọ sí orí Facebook yín o ẹ lọ sí orí ẹ̀rọ ayélujára Tùngbà FM Live search for Tùngbà FM Live ẹ tẹ Tùngbà FM Live tó bá ti gbé síta lójú pópó àjọ máa wojú ara wa oh my God ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ kọ àtẹ̀jíṣẹ́ yín ẹ kọ sábẹ́ bẹ̀ orúkọ yín láti ibi tẹ́ ẹ ti ń tẹ̀jíṣẹ́ ibi tí súnkẹrẹ bàkẹrẹ ọkọ̀ wà ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ tẹ̀sí nírọ̀lẹ́ tòní ẹ kúrò lẹ́sà o bó o ní ìkan lápá àti bẹ̀ ẹjọ́ torí Ọlọ́run sùúrù ló gbà o ìrìn àjò òun náà ó ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ náà nù ní Lagos Abẹ́òkúta expressway Mr. Jawonsi mo ti mú ní àjò mi pọ̀ láti bẹ̀ lọ́wọ́ ẹ rí Ìkẹjà lọ́ngì báyìí bí n ṣe ń bá yín sọ̀rọ̀ ó ṣẹ́ gangan díẹ̀ nírọ̀lẹ́ tòní ẹ kàn sí bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí o àbí afárádọ̀ pẹ̀mú òun náà wọ́n ròyìn bó ṣe ṣẹ́gẹ́ tó nírọ̀lẹ́ yìí o ẹ kàn kíyè sára gbogbo ẹ̀yin sọ̀mùdí ajíwárin lójú pópó torí Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí lápá àti bẹ́ẹ̀ kẹ́ wá rí ìyànà pàjá ó ṣẹ́gẹ́ díẹ̀ sùúrù ló gbà lápá àti bẹ́ẹ̀ o mo fò fẹ̀rẹ̀ báyìí ó di Kọ́lá o lọ́nà alágbàdo lọ́hùn Kọ́lá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n ló ṣẹ́gẹ́ o sùúrù ló gbà lápá àti bẹ́ẹ̀ ẹ rí gbogbo èmi náà jégúnlẹ̀ sí tó gèètì báyìí wọ́n ròyìn bí gbogbo ẹ̀ ṣe rí lójú pópó sùúrù ló gbà o ẹ̀ṣẹ́ rí ti Ṣàngó wẹ́ẹ́ ká gbà fọ́lọ́ nítorí àìgbà fọ́lọ́ báyìí ìyọnu nítorí Ọlọ́run ànírógùn ìyọnu o ọ̀nà ní ọ̀dà ṣùgbọ́n abúlé ṣe bẹ́ẹ̀ ó wà pa o gbogbo èmi ní tó gèètì lọ báyìí tẹ́ẹ̀fì dé abẹ́ afárá Ṣàngó kò sọ́nà kankan tó gáyẹ́tà ń bẹ̀ ṣe rí jọjú omi sì wà lọ́nà gbogbo ẹ̀ lórí pọ́nchán yamayama ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ jọ̀ọ́ His Excellency Prince Dàpọ̀ Abíọ́dún ẹ bá gbé ìgbésẹ̀ jọjú ọ̀nà tó wà òkè ní Ṣàngó kò kọ́ mọ̀. onímọ̀tò ajíwárí. ẹ kúrò lẹ́ńbẹ̀sà Mr. Jawonsi mo dé jàre ẹ máa lọ sórí Facebook yín ẹ kàn tẹ Tùngbà FM Live Tùngbà FM Live ẹ wàá lọ sí abẹ́ ètò olójú pópó àjọ máa wojú ara wa live and direct orúkọ yín àtẹ̀jíṣẹ́ yín ibólẹ́wà tí súnkẹrẹ bàkẹrẹ ọkọ̀ wà. ẹ ṣe àṣẹ bẹ́ẹ̀ kẹ́ ẹ tẹ́ sí i ó ké náà ẹ sì tún máa bá a dá sí ìkankan nírọ̀lẹ́ tòní ṣẹlẹ́yìn tẹ́ ń bọ̀ láti Lagos Island ẹ̀ náà kàn sí bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí o sùúrù ló gbà lápá tirẹ̀ ẹ̀ ń tẹ́ ń lọ sí ìgboro Bàrígà ẹ kàn sí bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí o súnkẹrẹ bàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà díẹ̀ nírọ̀lẹ́ tòní ẹja ara máa ń ṣe lójú pópó sùúrù ló gbà o ṣẹlẹ́yìn tẹ́ ń lọ sí ìlú Ìbàdàn
àti máa lọ ó wà òkè ó ń lọ lọ́mọ onírẹ́gẹ́dẹ́ fẹ́ẹ́ ṣùgbọ́n ṣe rí àti máa bọ̀ oh my god ó ṣẹ́gẹ́ díẹ̀ nírọ̀lẹ́ tó ní o lótò náà ló mú kí àárín yẹn náà ó fẹ́ ṣe bí ẹni skonto díẹ̀ ó fẹ́ skonto ìyẹn ní lótò oh my god sùúrù ló ẹja náà sùúrù sí ṣùgbọ́n àwọn tí wọ́n ń bọ̀ wá sí ìpínlẹ̀ èkó wọ́n lóyìn wọ́n ló kẹ̀tẹ̀ ǹfẹ̀ gan wọ́n ló ṣẹ́gẹ́ mẹ́ǹgẹ̀ sùúrù ló gbà ó ẹja ọ̀rá ṣe lójú pópó lápá tibẹ̀ ẹ̀ ló somebody gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ọ̀nà ọ̀sà lọ́hùn oh my god gbogbo àdá chevron agungi gbogbo ẹ̀ báyìí súnkà ẹ̀fà kẹ́ ọkọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wà lọ́nà wọ́n ròyìn bó ṣe yapa yastik nírọ̀lẹ́ tòní ẹ kàn náà sùúrù sí o ṣe rí ẹ̀yin tí ọ̀nà Badagry sùúrù náà ló gbà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ báyìí ní ìyànà sọ́lọ̀ oh my god ó ṣe rí gbogbo gate jákàndé gate súnkà ẹ̀fà kẹ́ ọkọ̀ ó wà lọ́nà ìyànà ẹgbẹ́ súnkà ẹ̀fà kẹ́ ọkọ̀ ó wà lọ́nà ṣe rí gbogbo èmi ní ikọ̀ tún wọ́n ròyìn bí súnkà ẹ̀fà kẹ́ ọkọ̀ bẹ̀ bó ṣe pé tèmi tó nírọ̀lẹ́ tòní bóyá torí pé a ti wà ní weekend okay weekend hold up ó ṣe bẹ́ẹ̀ ó ti wà lọ́nà sùúrù ló gbà ó ké náà àwọn mísà já wọn sí. ẹ̀yin onímọ́tò ntẹ́ máa bá a dá sí nírọ̀lẹ́ tòní lórí ètò Lójú Pópó lórí ìkànnì Tùgbà 100.9 FM níbi tí ẹ̀fíìsì tó ṣe bẹ́ẹ̀ tó kàn tẹ̀fẹ̀ sí. bàbá gẹ́símánì ẹ mọ̀ kúrò lẹ́ńbẹ̀ sa gbogbo celestilopi ẹ kúrò lẹ́ obó nìkan ẹ ló somebody ntẹ́ máa bá a dá sí nírọ̀lẹ́ tòní ọ̀rọ̀ nípa ọlọ́kadà lópòpónà Lagos Ìbàdàn expressway ọ̀rọ̀ nípa àwọn ọlọ́kadà lópòpónà Lagos Ìbàdàn expressway ẹ̀yin ìjọba ẹ bá wá nǹkan ṣe sí i lópòpónà márosẹ̀ wọ́n á máa pèrò bí àpẹẹrẹ ní Bágà bus stop ẹ̀yin tẹ́ ń lọ sí Kára tẹ́ lọ sí ìṣẹ́rí ìmọ̀wé ìbàfò Ìbàdàn kankan ní Kára bus stop ọ̀kadà níran yìí wọ́n bá ṣe ń pe Kára náà máa pe Arépo náà máa pe Màgbòrò náà máa pe ìbàfò náà máa pe mọ̀wé náà máa pe á ti ṣèyí sí báyìí Ìkòròdú ròdù as usual náà ni àìmọye ẹ̀mí ló ṣe bẹ́ẹ̀ tó ti lọ sọ́run àṣàǹtẹ̀ lójú pópónà márosẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gun alùpùpù yìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ lábẹ́ òfin ìjọba kí làmọ̀ràn yín fún àwọn ọlọ́kadà abẹ́ ìgbọ́ ẹ̀yin abiyamọ nílé kí làmọ̀ràn yín fún àwọn tó gun ọ̀kadà alùpùpù lójú pópónà márosẹ̀ ni o ẹ pè káyọ̀sì tún sọ fún ibi tí súnkà ẹ̀fà kan ọkọ̀ tó bá wà nírọ̀lẹ́ tòní 08056131009 08056131009 tàbí ká pè sórí 08113051009 08113051009 ẹ lè gba ọ̀dọ̀ tèmi náà wọlé èmi náà gángan ló ń gbé mi sájà wọn sí 08036557047 08036557047 sùúrù ló gbà ó ẹ ló sà ẹ ló mà. gbogbo ajíwakọ̀ ajíwarin ẹ máa ra rìn ògùn òní bínú gbogbo ajíwarin gbogbo ajíwakọ̀. ẹ ṣeun jàre ṣe rí gbogbo èmi ní ọ̀nà mile 2 wọ́n ló ṣẹ̀gẹ̀ nírọ̀lẹ́ yìí o trade fair ní ọ̀nà abúlé àdó barras vos wọ́n lóyìn bó ṣe tíìkì nírọ̀lẹ́ tòní sùúrù ló gbà ó ẹja ara máa ṣe lójú pópó ẹ ló ẹ kúrò lẹ́ńbẹ̀ kí ló kọ́ yín láti bọ̀lẹ̀ tí ń pè. ẹ kúrò lẹ́sà. láti Maryland láti ń pè o. ọ̀rọ̀ ẹ̀sà kí ló ń ṣẹlẹ̀ ní Maryland sà. àyàtà lábẹ́ àlàwọ̀ fún weekend o. Ọlọ́run ṣeun ṣé ò sí súnkà ẹ̀fà kẹ́kọ̀ọ́ lọ́nà. kò sí súnkà ẹ̀fà rọrùn bí táwa wà yìí o ọ̀nà jáde. ọ̀dà ẹ ṣeun o àníyè lẹ́rìn o ẹ ti gbọ́ ti ọ̀nà Maryland bẹ́ẹ̀ ẹ ló ẹ kúrò lẹ́ńbẹ̀. ẹ kúrò lẹ́sà kí ló kọ́ iná ìbílẹ̀ tí ń pèsè. láti láǹbẹ̀ orúkọ tán Olúṣẹ́gun. Mr. Olúṣẹ́gun. bẹ́ẹ̀ni láti ọláǹbẹ̀. lọ́nà àkútè lọ́hùn kí ló ń ṣẹlẹ̀. mo ń fi ọlọ́kadà ni mo fẹ́ dá sí. ọ̀rọ̀ ẹ̀sà. bẹ́ẹ̀ni. hello sir. mo ń gbọ́ yín sá. ṣe sà nǹkan táwọn ẹni náà ní fẹ́ jẹun wá kiri wọ́n níyàwó àtọmọ.
àwọn ẹni tó bá jẹ́ pé ìjọba provide iṣẹ́ fún wọn wọn lè máa gbá kò sẹ́ni tó ń ẹlòmíì bó ṣe wà ní sípa tó ń gun alùpùpù yẹn certificate tó wà lọ́wọ́ ẹ̀ masters ló wà lọ́wọ́ ẹlòmíì tó jẹ́ pé wọn ò ríṣẹ́ wọn ti wáṣẹ́ wọn ò ríṣẹ́ ibi tó dẹ̀ jẹ́ ìkan tó dẹ̀ ṣe iná fi ń bọ́ ìyàwó àtọmọ. Hello sir. Yes sir. ẹ ṣe torí pé wọ́n máa bóyàwó àtọmọ ló wá jẹ́ òpópónà márosẹ̀ express. bóyá tẹ bá bá wọn sọ̀rọ̀ bí ẹjọ́ bá tó bá wáyè fún ẹbí tó lè máa gbà. orí kò ṣiṣẹ́ ta bẹ́ẹ̀ sà. ọ̀dà òbí ò gba ọ̀rọ̀ yín ẹ wọlé sà ẹ ṣe gan ẹ pé n tí ń bèrè náà ni wípé àní pé kì í ṣe ìjẹ ṣẹgẹtì ń bẹ́ẹ̀ ṣùgbọ́n òpópónà márosẹ̀ ipe kí èèyàn máa lọ sí mòwe kó máa gbé ọ̀kadà kó máa gun alùpùpù láti òjòdú bẹ́gà máa lọ sí mòwe ojú òwò lẹ́yìn fi wò torí ọlọ́run ẹ pé 08056131009 080 ẹ̀yin abiyamọ nílé kí làmọ̀ràn yín fún àwọn ọlọ́kadà alùpùpù lójú pópónà márosẹ̀ èmi ò ní kí wọ́n má gun ọ̀kadà mọ́ o ṣùgbọ́n bíi ti márosẹ̀ kọ́ ó léwu ẹ̀ lóo báwo ni bàjẹ́ o. àmì ọlọ́run sà. lórí pópó. gbé wọn rìn. yéé ẹ pè padà nítorí ọlọ́run hello sà. hello. hello mò ń gbọ́ yẹn sọ̀rọ̀ sókè sà. hello. oh my god tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ gbìyànjú kẹ́ yí rédíò yín sísàlẹ̀ nítorí ọlọ́run hello. hello sà. hello sà ẹ kúrò lẹ́ kí ló kọ́ ẹ́ láti bilẹ̀ tí ń pè. kúrò lẹ́ o Àjàyí Akínlóye láti ìgbà kòdì o. Tèmítọ́pọ̀ Òjó ló kọ tèmi já wọn sí ó yá mò ń gbọ́ yín sà. nípa ọ̀rọ̀ àwọn ọlọ́kadà. yes sir. èmi náà ti wọ́n ọ̀nà láti blọ́ọ̀kì gbáàbà àti ilé pé rédíò ti rẹ̀ tó máa ọ̀kadà ní ẹgbẹ́ ti Ìbàdàn ẹgẹ́ ti ní. yes sir. kíní owó ìsinmi ojú mi o ó dẹ̀ sí àwọn èèyàn léṣe. bẹ́ẹ̀ ni orí pẹ́kọ́tù orí nígbà tó ní ẹ̀sà kò sẹ́ni tí kò ní challenge kankan nínú ilé ẹ̀ tó kájọ kan wà nǹkan tètè kan wà náà mìíràn tí wọ́n mọ̀ sábà ti jẹ́ wọn. then àwọn mílẹ̀ tó ń lò láti rọ́ọ̀bù lójú títì tẹ̀sí gbọ́ tó ẹjọ́ ẹ bá wa pariwo fún ìjọba nígbà wọn bá tún ṣe o. alright sir. láti ṣe fún gbogbo wa o. ẹ ṣe hello ẹ kúrò lẹ́mbẹ̀ẹ́ Mr. Alaba ẹ pè padà wàá kí ọmọ akín láti Ṣàgámù interchange mo sì ń retí ìpè yín o ẹ gbìyànjú kẹ́ ẹ pè ẹ̀mí lójú ẹ̀yìn náà ẹ gbé area ẹ pè wọlé amúnidá gbogbo yín ẹ pè ẹ ló ẹ kúrò lẹ́. ẹ kúrò lẹ́ kó ètò. ọlọ́run ló ń tó sà. rí bàjẹ́ o. àmì sà. ṣe rí àwọn ọlọ́kadà orúkọ mi ní alàgbàjì kò bá kúrẹ́ láti ìdígun kọ̀tún. ó bá o. ẹ kúrò lẹ́ kó ètò kò ní bàjẹ́ sà. báwo ni kọ̀tún ṣe rí báyìí nírọ̀lẹ́ sà. ṣé láwọn ọlọ́kadà tẹ̀ ń wí yẹn wọ́n ya ilé tí kankan àṣẹ tí wọ́n dẹ̀ fọ̀. ìjọba ní òun ọ̀fẹ́ wọn bá express àmọ́ yẹn bí wọ́n ti ṣe lóko èmi kẹ́ wọ́n ti gbé mi ṣùgbọ́n ẹni jọ́ mẹ́ta yìí. irú express ìjọba èkó ni wọ́n máa yẹn kó má ní express wọn kó máa lọ iṣẹ́ láti kó pé wọ́n kẹ́ńdé mi àwọn èèyàn tó gbòòṣò ni. kí ọ̀nà ṣẹ́gun yẹn wọ́n gbé ìkẹ́bẹ̀ fún ọ̀nà amọ̀lẹ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú àwọn ọ̀kadà àwọn tó ń gbọ́ ọ̀kadà ẹ̀ka àwọn tó ń gbọ́ ọ̀kadà express ló yẹ kí. hello sir Mr. Jacob oh my god ẹ pè padà hello ẹ kúrò lẹ́mbẹ̀ẹ́ Mr. Alaba hello sir ẹ sọ̀rọ̀ sókè ìpè yẹn ó ń ṣe kíní ara wọn ni o àfi sùúrù o hello gbé wọn rìn sà lójú pópó. gbé wọn rìn. orúkọ tèmi ní Alaba Peters olúọmọ láti odógbéyọ. Mr. Alaba ẹ kúrò lẹ́sà. ẹ kú ni ọlọ́ba àjọbàjẹ́. àmì sà. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìfọwọ́ báyìí odógbéyọ mo wà ó gbẹ títí pa o. ee kí ló fà á. kọ́ńfẹ̀sì tí mo pariwo fún yín tó fọ́ níbi lẹ́nà about yẹn òun ló kọ́ gbogbo wàhálà yìí. omi ti kún gbogbo omi tó yá mẹ́tọ̀ yá sí gbogbo títì. ẹ bá a bẹ̀ wọ́n lábẹ́ kó wá ṣe kọ́ńfẹ̀sì. kọ́ńtàkùn tó lọ lọ́wọ́ náà ẹ̀wọ̀n omi tí ó ti ti pa. àwọn tó máa ń bọ̀ láti bẹ́ẹ̀sì kejì yẹn èdè wà fún ìdọ́dọ́gbó wàhálà yẹn ti pọ̀ jù. tó yẹ ìsìn àwọn arábùrú ti pè wọ́n mo sọ fún wọn. bọ̀dà àwọn onímọ́tò yẹn náà wọ́n ní lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n rí bí mọ́tò wọn rí bí wọlé mọ́ àwọn náà lọ́ọ́ ra iye pẹ̀ tí wọ́n dà sínú gọ́tà yẹn kọ́ lè kí mọ́tò lè máa wọlé kó lè máa gbàgbẹ́ yẹn bẹ́ẹ̀ di àkọ́kọ́ tó jẹ́ fún àwọn mọ́tò ó dàbí ti yàgbá lọ́gbìn o ẹ̀ tó bá bọ̀ kó ṣe sùúrù bẹ́ẹ̀ o ó dà ẹ ṣe Mr. Alaba ẹ ṣe sà
ẹ lọ sórí Facebook yín kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ kẹ́ ẹ fi sọwọ́ síbẹ̀ ó dà náà ẹ kàn tẹ Tùngbà FM live ìbólẹ́wà ṣẹ́sùn kẹ́ ẹ fà kẹ́rọ̀kọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wà ń bẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín o kẹ́ ẹ fi sọwọ́ síbẹ̀ nírọ̀lẹ́ tòní Mr. Jawonsi ń sì ká sétí yín kí ló kọ stainless alága àwọn onímọ́tò ní Ògìjò stainless mo kí yín mo dúpẹ́ mo tọpẹ́ dá lọ́wọ́ yín torí jẹ́rìí tẹ́ bá dé Ògìjò níbi tí àwọn ọlọ́kọ̀ tó ń lòdù Ìbàdàn yẹn mo rí kankan lọ́wọ́ àárọ̀ yẹn mo rí ó fẹ́ ṣe bí awọ̀ díẹ̀ ẹ̀yin náà lẹ́yanjú ẹ̀ Ọlọ́run máa fún yín ṣe ẹ̀ ní ṣíṣe o stainless uproad super ẹ̀ ní ṣíṣe láṣẹ Èdùmàrè ẹ̀ ló gbé wọn rìn. Mr. Abayo ló sọ̀rọ̀ sà. Mr. Abayo kúrò lẹ́sà. Ẹ̀rọ sà o. Ibo la wà báyìí sà. Mo ṣẹ̀dé pọ̀ ní ìsinmi níbi jọjú yẹn tàbá kọjá bí jọjú yẹn síwájú. Yes sir. Kọ̀ńténà kan ti ṣubú síbẹ̀. Kọ̀ńténà ó ṣubú sí kọjá àjọjú. Tàbá ti kọjá bẹ̀ nínú tàbá kọjá bẹ̀ látó débi tọ́jà bá tọ̀nà sí wọn wè. Ó tán. Tọ́ba ti lọ gbà kọjá. Bọ̀tọ̀ wọn tó máa wọ àwọn tíyẹ̀sì náà ti wà ń bẹ̀. Tọ́ máa wọ kúrò mẹ́. Ó dáa. Wọ́n ti wà ń bẹ̀ náà báyìí. Ẹ ṣé o. Àwọn ọlọ́kadà tá a lè fẹ́ dá sí àwọn ọlọ́kadà mo fẹ́ sọ síta. Táwọn èèyàn bá wọ̀ àwọn èèyàn ní máa gbọ̀kadà mọ́. Ẹ̀wọ̀n àtẹ tó wọ̀kadà gbogbo wọn lẹ́yìn kọ́ máa mú papọ̀. Ìgbọ́dọ̀ àwọn ọdẹ máa gbàjọba nìyẹn. Ọ̀rọ̀ ẹni tó gùn ún àtẹni tán gbé kán máa mú wọn together ọ̀dà o ń ka àtẹ̀jíṣẹ́ díẹ̀ ẹ̀yin ẹ lọ sórí Facebook Tùngbà FM live orúkọ yín ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ká ẹ fi ṣe kíni o ká ẹ fi sọwọ́ síbẹ̀ sọ́kìn ká dá wọn sí òun gbèsè tí yín o ó kéde àwọn baba gẹ́símẹ́nì a kò múra oyè tí a máa ṣe lọ́jọ́ Sunday ẹ kò múra oyè yín oyè àmọ́rí o dre wọn náà ó kò múra oyè di púpọ̀ oyè di rẹpẹtẹ ẹ bá ń fi omi ránṣẹ́ sí ẹnjìnìà ọlọ́yẹ ẹ bá ń kí wọn o ẹnjìnìà ọlọ́yẹ ẹ kò náwó ẹ ti mọ mo já yín sí lápá àti bẹ̀ ní àtẹ̀jíṣẹ́ eléyìí ustaz Usman Tajudeen Ọlápàdé if you can all agree to ignore them they will find another route instead of using the expressway wọ́n tí wọ́n sọ náà ni wípé o tá a bá gun ọ̀kadà àwọn ọlọ́kadà ti pópónà márosẹ̀ ti tí mò ń sọ yìí ni o ẹni ọlọ́kadà ló pópónà márosẹ̀ tá a bá fi wọ́n lẹ̀ tá a bá lọ bá wọn nígbà tá a bá wà bẹ́ẹ̀ tá a bá gun ọ̀kadà wọn àwọn náà máa wá ọ̀nà míì tá a máa ṣe kínni tá a máa lọ rèé máa dúró láti máa gbèrò kò ní jẹ́ pópónà márosẹ̀ àìmọye àìmọye yàn lẹ́mí wọ́n ti sọnù àtẹni tó gbé sẹ́yìn àtẹni tó gun ọ̀kadà ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kán ọrùn ẹlòmíì kán apá ẹlòmíì kán orí ẹlòmíì fọ́ ní kò dúró odò Jawonsi tí n fetí ara mi tí n fi gbọ́ tí n sì fojú ara mi tí n fi rí sùúrù ló gbà o ó kéna o àtẹ̀jíṣẹ́ jẹ́ ìkájàre ó ti ń ṣẹ́gẹ́ sórí Facebook ẹ kú ètò Ọlọ́run á máa fún yín ṣe àmì àtẹ̀yìn náà o Bọ́sẹ̀ Ògúnúsì Ọ̀ṣunbànjọ ẹ̀wọ̀n kí wa ni ustaz thank you very much ẹ ṣe gan sa o from Agri bus stop to Ikorodu roundabout the go slow is Sege Menge oh my goodness Tanimola Olúṣèyí ẹ ṣe gan sa Alaba Peter ẹ jọ̀ọ́ sà ẹ bá bẹ gómìnà Èkó pé kí ọ̀rẹ́ tí wà ní Odòngúnyàn fún àwọn ojú ọ̀nà wa gbogbo God bless you Mr. Alaba Peter success Ògìdán ẹ kúrò lẹ́sà o no traffic from Kostate to Ojú Ẹlẹ́gbà ti Jibowu surprise Friday free traffic from Jibowu bridge traffic loading òkè ẹ ṣe o success Ògìdán wọn tẹ́ ń sọ náà ni wípé láti Kostate tí wọ́n ti máa dé stadium Alákà gbogbo èmi ní báàsì sí Ojú Ẹlẹ́gbà sí Jibowu nírọ̀lẹ́ yìí wọ́n ló ń lọ lọ́mọ onírẹ̀gẹ́dẹ́ fíìn Fúnmiláyọ̀ Àyìnlá Ọlárẹ̀wájú o Jawonsi please ìgbogbo báyé kúrò odù kí ló òkè ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ọ̀dà ẹ máa lọ o ṣẹ́gbọ́n ẹ máa lọ ìgbogbo ní ọ̀dà ìgbogbo dá o ọ̀nà ní ọ̀kàn dá ọ̀nà ní ọ̀dà ṣùgbọ́n abúlé wa wà pa ẹjọ́ torí Ọlọ́run o ẹ bá tètè gbé ìgbésẹ̀ alága ní gbogbo ọ̀nàrẹ́bù dáì ní torí Ọlọ́run ẹ bá tètè ẹ túbọ̀ ẹ máa tètè bẹ̀ reminding letter ẹ máa bá ara gómìnà ìpínlẹ̀ Èkó ẹ máa bá ara wọn létí o ìpè November ó ṣe bẹ́ẹ̀ ó ti súnmọ́ nítorí Ọlọ́run ó ké náà they should be compelled to use another route ustaz okay ẹ ṣeun okay now ẹ kú iṣẹ́ ọpọlọ o sa Mr. Jawonsi Alaba Peter náà sínú ẹ mọ̀ ṣeun o ustaz God bless you
Abdullahi Alabi Ọláyẹmí Blaze well done Jawonsi ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o gan God bless you ẹ náà lọ sórí Facebook yín ká ṣe bẹ́ẹ̀ ká tẹ̀ síbẹ̀ báyìí nítorí Ọlọ́run Alababita ẹni Zuckerberg akẹ́kọ̀ọ́ ti ó ti yapa yastic ní Odòngúnyán nítorí kọ́lùvẹ́ẹ̀tì tó fọ́ tó fa wàhálà yípo okay ní Odòngúnyán bus stop okay now God bless you Mr. Alababita okay sẹ́ǹtì lè gba ìpè méjì Adéwálé Abdulwasiu Mobolaji Bankatoni way towards airport is Konko below wọ́n ní Zuckerberg akẹ́kọ̀ọ́ wọ́n ní ṣe ló ń jó Konko below àfi sùúrù ta ló kọ Konko below gan o lágbájá nù ọmọ bàbá mú nǹkan. bó ṣe lọ ní gbogbo. ókè náà èmi ti ń tòótọ́ a máa láǹfààní àti máa pàdé lọ́jọ́ ajé Monday ẹ tún máa láǹfààní àti máa gbọ́ ìkejì mi MC Bami ókè náà èmi gangan ní Mr. Jawonsi ẹ pè mí sórí aago ẹ fẹ́ fi kankan tó mi létí ókè náà ìlú Èkó ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ayé gbogbo wa ò ní bàjẹ́ happy weekend to every one of us gbogbo ẹ̀ ń tẹ́ ń sọ ọjọ́ bí mo kí yín àkó oríire náà gbogbo alájọ pàdé lọ́jọ́ ajé Monday bàbá gẹ́símọ́nì Ankara for Christ Ankara yẹbẹyẹbẹ Ankara for Christ ti ìjọ Celestial Pin lókìjọ àjọ wà ń bẹ̀ ni o àní rí dààmú lágbára Ọlọ́run ẹ̀jìnà ọlọ́yẹ gbogbo iná ni mo kí dre God bless you bàbá bolúlábẹ́gì àánú gbogbo iná ni mo kí o ìbànújẹ́ ayé òní kàn yín o á pàdé lọ́jọ́ ajé Monday àníyè láàjọ rìn ẹyẹ òní fòfòfò kó forí sọ́gi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà àpòtẹ́ ti mówó tẹ́ ìra research card tẹ́ fi ń pè sórí àwọn ètò wa gbogbo àgbàná òní wọbẹ̀ tèmi tó gbọ́ ìdólówó kan tèmi ẹ pè mí sórí aago Mr. Jawonsi bẹ́ẹ̀ bá pè èmi gangan ni màá gbé 08036557047 08036557047 àbókí alágo mẹ́fà àbókí pààyà ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ó di November 6 àbókí yóò ṣe òkú ìsẹ̀yìndé màmá ẹ̀ ní November 6 Ankara náà láàfin ṣe o àjọ wo aṣọ Ankara àfi dáńkò dànsíkìlẹ̀ mi máa fi tèmi rán bùkádà Ọlọ́run o ìyẹn ó di November 13 oh my God ẹ ti mọ̀ Mr. Jawonsi always like dansiki to be so bó ṣe máa jẹ́ náà nìyẹn bàbá gẹ́sìmọ́nì ok ìpàdé di ọjọ́ ajé Monday ibi òní kàn yín o bye for now àníyè láàjọ rìn lójú pópó Jawonsi gbé wọn rìn.